Ìgbòho nìkan lè dá ṣe. Owó bàjẹ́. Èèyàn kan sọ pé tẹ́rí sọ máa pa òun ṣépè. Òun fúnra ẹ̀ gan mọ̀ kò ní. Bọ́lá já sí báyìí. À ń gbọ́ yín, à ń gbọ́ ẹjẹ́ ń fẹ̀yìntì kí n máa gbọ́ yín. Tí ìbò bá tẹ́rí sí security lè bá wọ́n máa pọ̀ táì. À ń gbọ́ yín. Ṣáàyàn mọ̀ pé politics don play pẹ̀lú wa ni. Politics don play. Wọ́n bá tẹ́rí sí wọn pa. Ẹ̀yin ìrẹsẹ̀ wa ń comment section. I'm telling you, see, ibi tí Nàìjíríà dé yìí ní ìsinyìí kò kí ń ṣe ọ̀rọ̀ èèyàn kan. Ìgbòho cannot be kò lè wà ní everywhere nílẹ̀ Yorùbá at the same time. Tẹ́ ẹ̀ fún Ìgbòho àwọn kan wà tó jẹ́ pé lára ọmọọṣẹ́ Ìgbòho tó máa tún betray Ìgbòho fúnra ara wọn. So bàbá sọ pé yes, Ìgbòho we know him to be a warrior. Yes, Ààrẹ Ọ̀nà he is powerful enough, but can he be everywhere? He's not God. Kò ń ṣe Ọlọ́run. They will kill him. I'm telling you. Ṣé mo pé tó gbọ́n máa ń ṣẹlẹ̀ nílùú àwọn kan wà tó ń jẹ nídìí ìbàjẹ́ tó ń supply weapon tó ń make owó millions. Do you think big men are not making money in these things that is happening in Yoruba land? Ẹ jẹ́ ń panudé. À ń gbọ́ yín sá o. Mo kàn lánú lẹ́nu à ń gbọ́ yín o. So àwọn èèyàn tó wà rich men wọ́n ń jẹ nídìí ìbàjẹ́ yìí. I'm telling you, Ìgbòho fúnra rẹ̀ tó bá gbé fún gọ́mà ó máa caution rẹ̀ pé this one want to settle you because àwọn Yorùbá míì gan tó jẹ́ pé the rich people in Yoruba land they are not ready for this thing that I agitate for. I'm telling you, ṣẹ́rí ọ̀rọ̀ Nàìjíríà àwọn afúnra ara báyìí náà la máa fight for. You cannot just put Ìgbòho in the war front pé ó yá Ìgbòho àyàn as one leader. No, àwa tá àyàn náà la máa tó bì tiẹ̀. I'm telling you, ṣẹ́rí ìlú Nàìjíríà táwa yìí kọ́ ló ń ṣàánú wa ni. That's why I said although religion ti kọ́kọ́ bà ayé wa jẹ́ ná ibi tó máa gbà wọlé nìyẹn. Pastors will go to church and be preaching, don't fight, don't do this. Àwọn kìnìún náà máa sọ tí don't do this. Kí lẹ wá fẹ́? Báwo ṣe wá fẹ́ gba freedom táwọn fight táwọn sọ̀rọ̀ yìí? Nígbà táwọn leader ti sọ fún pé no, ẹ má ṣe. Ó dẹ̀ jẹ́ pé àwọn ń gbowó fún pocket ara wọn ni. Ṣé rí ibi táwa Nàìjíríà tí Nàìjíríà dé? Ọlọ́run nìkan. I'm telling you, Ọlọ́run nìkan ló lè ṣe. Bàbá wa èmi fẹ́ ẹjọ́ ìjọba ní question lórí bàbá wa ẹ bá wa béèrè ní comment section ní kémi náà béèrè lọ́wọ́ yín sà. Ṣé kán wá gbé fún Sẹ́ríkì Fúlàní tó ní kán gbé fáwọn ni àbí ẹni Ọlọ́run nǹkan tó ṣẹlẹ̀ Ọlọ́run ló máa ṣẹlẹ̀ nìyẹn. Ṣé bí nǹkan tó fẹ́ nìyẹn? Ṣé Ọlọ́run nìkan ẹni pé Ọlọ́run nìkan ló lè ṣe pé tọ́ta gbòó bá tẹ́rí sí wọn apá. Ṣé Ọlọ́run ṣé ẹni sùúrù náà? Okay, what is the solution? Báwo la ṣe fẹ́ save nílẹ̀ Yorùbá? Kí ni solution? Solution mi ni pé my own opinion is gbogbo wa a lè dá Ìgbòho nìkan dá. Ìgbòho is just Ìgbòho is just 1 out of 10 million of 20 million Yoruba people. We have over 80 million. Over 80 of Yoruba. So why to jẹ́ pé Ìgbòho nìkan la ń pariwo? So kí ni àwọn ẹfún wa ní way forward kí la tún lè ṣe? Àwa fúnra náà la máa gbé ilẹ̀ yìí. Once we are ready, tabati na ready. Nǹkan tá a kàn nídìí ni pé kéèyàn kọ́kọ́ darí bóyá tabati ready pé àníbi tí ẹni yìí. Ìgbòho darí náà ni Ìgbòho cannot be in Ọ̀yọ́, be in Abẹ́òkúta, be in Ogun State, be in Lagos. Ṣáà wà níbi tí ẹ̀. Are we ready? So ẹni tí èèyàn kan bá ti jáde tá à ní betray. If tó bá pé Yorùbá lè betray Ìgbòho ta ni wọ́n wá ní lè betray. Kí ló fẹ́ ṣe báyìí? Ẹ̀yin náà ń bẹ̀rẹ̀ pé tó kí la máa wá ṣe. Ẹ wo ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà yìí my own point is àbí ká pa àwọn OPC sà. Ẹ wo ṣe rí kẹ́pọ̀ PC kò kàn lè dé anywhere. I'm telling you. Ẹ kí wọ́n ní ká ṣe ẹ fún wa àwọn ní comment section ṣe gbọ́dọ̀ níbẹ̀ pé kí ni way forward sà ẹ advice wa sà kí ni ká ṣe sà. Ọlọ́run ò ní dìde wá gbèjà wa so kí ni ká ṣe kí ni way forward sir. Kò ní dìde o way forward náà ni gbogbo àná la máa dìde lẹ́ẹ̀kan náà. You cannot just leave it go there alone. How do we stand up at once? Èyàn kò ṣàdó máa lead. Yes. Ìgbòho lead lọ́wọ́ yìí nísìnyí káwọn èèyàn tẹ̀lé. Ẹ mọ̀ pé ẹ jẹ́ boss brain ṣé mọ̀ pé. Ẹ má boss brain ní ẹjọ́ tó yọ lọ́ọ́ mo ṣe ní ìdí ẹ̀. Ṣé mọ̀ pé sometimes years back only newspaper ọjà Vanguard ọ̀rẹ́ wa ló gbé. Tinubu said I don't believe in Nigeria. But ṣé bàbá sọ̀rọ̀ mọ́
we need we need big politicians. We need big politicians. We need big people that can speak, not from Igbo. But our politicians, no matter if our leaders, Yoruba politicians, Igbo man did it. But talk about ready, I don't know to be you will have talk about ready to sing for But I'm going to what in there. So, shall we, my wife? So Igbo bá dìde bó ṣe wà àwọn náà máa gbé pé ìwọ ló fẹ́ dìbì jẹ wá àwọn náà ni ó níyàn nu wọn tó jẹ́ pé tó bá ti ló ti yá. Ó dà bóyá ẹni sùúrù mà ẹ̀yin má jẹ́ pé Tinubu kò wọlé first election wa tá a ṣe yẹn first election. Ìyàwó Amosun bóyá kẹ́ bá wa dance people are saying tí a bá ti tẹ́ bá pé kẹ́ fún one solution àdẹ bóyá bẹ́ẹ̀ bá lè bá fún one solution sọ. Solution náà ni pé my solution is àwọn politicians tó wà nídìí ìbàjẹ́ náà ló máa ń yá. But àwọn already àtọ́pọ̀ ti yá. So no, yeah, you can come in. Thank you. Ìyàwó Amosun Amosun ló kàn ẹ̀yin kan nọ́mbà wù Ìyàwó Amosun ẹ̀yin náà ń support pé kẹ́ sọ̀rọ̀ Ìyàwó Amosun ẹ sọ̀rọ̀. Okay. Kí ni way forward buy from anybody on phone. And or tí mo fẹ́ sọ yìí is a very sensitive thing. Nigeria is Nigeria is already gone. Ọ̀rẹ́ mi Biola Kọ́lọ̀fọ̀rẹ̀kẹ́ orí Chelsea ó ní cancer. This is a constant cancer in Nigeria. Ẹni tí bá mi sọ wọn drop yẹn má bínú ẹjọ́ o Ìyàwó Amosun. Government ò mọ̀ pé nǹkan tó fẹ́ràn ojú bí abik ló ti dẹ́mọ̀ ọ̀tọ̀ mi fẹ́ sọ ọ̀rọ̀ kó má dàgbé bí àmọ̀ ṣe kìíní. Nigeria has no plan for anybody. Tó bá ti sí tó lówó kẹ́lẹ̀ tí mo kó máa kú. Ẹ jọ̀wọ́. Ẹ bá wa kọ atàfẹ́ bá ṣe tó ń pọ̀ fún o wọ́n ti fẹ́ fàájà báyìí nísìn. À ń gbọ́ yín. Another thing is kò sí security. Àtẹ̀yàn tó lówó àti tálíkà àtẹ̀yàn tó ń gbé lóko àtẹ̀yàn tó ń gbé kinní wọ́n ń rìn wọ́n ń wẹ̀yìn wò. Ìrìn ajé wò lélẹ̀. Ṣé wọ́n fi ṣe ọ̀tá wa ní pé tí nǹkan bá ti ká máa fara mọ́ nǹkan bí ìyà ṣé wọ́n sọ pé I don't know ṣé gbogbo Nàìjíríà kò sí kan tí bàbá Tinubu gan kàn máa play part ẹ̀ ní Sunday Igboho fine is a man that is a man of courage is a man of dignity. I appreciate him. Àwọn ò lè dá ṣe nǹkan tí bàbá sọ lẹ́kọ̀ọ́ yẹn is true. Wọn ò lè dá ṣe but àwọn náà ṣì máa wà part of the solution. Ó ní Lisa Mitchell torí èmi máa sọ pé kò sí ọ̀tá àjàdíjú kò sọ̀rọ̀ àjàdíjú kó tó di pé olóyè Sunday Igboho kó tó di pé Tinubu kìí ṣe olóyè Sunday Igboho tó bá ń ṣe show Lisa Mitchell will always come in she will always support Tinubu now she's saying tó dẹ̀ yá ẹ pé mi ò block ẹ kò ní sọ̀rọ̀ pé pẹ̀lú abuse words now she's saying even Tombolo was handed over the security of the whole Niger Delta and they didn't spare him. If Tombolo can be handed over to the security of Niger Delta can be handed over to only Tombolo and wọn ò dẹ̀ pa kí ló bá fẹ́ pa Sunday Igboho ńlẹ̀ Yorùbá Sunday Igboho láwọn tó máa kó jáde ni aṣáàrí ilé ẹ̀gbọ́n tó dé ayé gbogbo èrò. Tó bá hand over sí fún Sunday Igboho á pè àwọn èèyàn mọ́ra náà. Ó yá ẹ̀sọ́ tó fẹ́ sọ à ń gbọ́ yín ẹ̀sọ́ tó fẹ́ sọ àlẹ́ emotion ẹ kú lórí àsìkò yìí sà. Ẹ bá wa mute tẹ̀bí ń gbọ́ wa nínú ilé sà tẹ̀bí ń gbọ́ wa nílé ẹ̀ bá wa mute ẹ̀. Ẹ ṣe ẹ máa pẹ́ fún wa ẹ̀ẹ́dẹ̀ ní dààmú. Àṣẹ. Ṣe rí ọ̀rọ̀ yẹn nǹkan tí mo ti fẹ́ tètè sọ̀rọ̀ ní ọ̀rọ̀ Tombolo. Alálẹ̀ ilẹ̀ Yorùbá á gbè yìí á kí yín lẹ́yìn. Ẹ̀ní ṣiṣẹ́ rí kì í ṣe pé Sunday Igboho kì í ṣe pé kò lè ṣe nǹkan kan. Ẹ rí i pé bàbá tẹ́ ń bí yẹn bàbá yẹn gan kò rí solution kò rí kankan fún wa. But the only place mo máa ń wà lórí platform yìí mo máa ń gbọ́ yín dáadáa mo máa ń listen bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn tó máa ń wá bí emotion la fi ń sọ̀rọ̀
Ó dà. mo dẹ̀ kó bó ṣe ń ṣẹlẹ̀ ló fà á bẹ́ẹ̀ tí bó ṣe yẹ ká gbé àtìrẹyọ kan bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá will be great àwa náà ní pílàfọ́ọ̀mù kan sìn tá ń try kí gbogbo ọmọ Yorùbá máa kó sẹ́ni tínú ẹ̀ dùn bẹ́ẹ̀ tí ibi tó ti máa bẹ̀rẹ̀ mo wọ pílàfọ́ọ̀mù kan lálẹ́ yìí ọmọ Haúsá ló wá síbẹ̀ ó sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mi àti woman kan ní Ẹdó ló bí ní àwọn question àwa gbọ́mọ̀ kó wọ́n nírú plan yẹn bẹ́ẹ̀ tí wọ́n ní amúkun ẹrù ẹwẹ́ má bínú pé mo pòwe ní oní òkèlè ẹwẹ́ ìwòsàlẹ̀ kò sí kankan tó ṣẹlẹ̀ Yorùbá kò dẹ̀ sí kankan tó máa ṣe Sunday Igboho yàtọ̀ sí pé ẹ̀gbọ́n ti ń sọ̀rọ̀ jù àwọn èèyàn wà tó ti ju Sunday Igboho lọ àwọn èèyàn pọ̀ ẹ wo gangan tó kù náà ẹ kàn gbọ́ Sunday Igboho ẹ sọ́yìn gangan tó kù yẹn náà èèyàn ní bẹ́ẹ̀ tí ẹ wo kan tí bàbá wa Ládọjà ṣe. èwo ni gangan tó kú gangan wo ló kú àgbá o. ìtàn ẹ̀ má tó pa ọ̀rẹ́ Sunday Igboho tó pa nínú ilé Sunday Igboho yẹn ọkùnrin ní ọkùnrin takuntakun àdògán ọkùnrin takuntakun ní èèyàn kan ṣoṣo tó jẹ gbẹgbẹ̀rún èèyàn lòun náà bẹ́ẹ̀ tí ibi tí bàbá wa Ládọjà lọ yìí ló wù mí kí gbogbo àwọn tó ń sọ lórí pílàfọ́ọ̀mù yìí à ń wárú yín màmá tẹ máa tó 7, 8, 9, 10 tẹ máa wọlé tọ̀ àwọn ọba tí kì í ṣe àwọn ọba tó jẹ́ pé wọ́n kàn fi wọ́n síbẹ̀ gẹrẹwu bàbá yẹn ti pàṣẹ nísìnyí ó ní lágbègbè Ìbàdàn kí ọba Ọ̀yọ́ náà dìde kó ní lágbègbè Ọ̀yọ́ kí ọba Ilé-Ifẹ̀ dìde kó ní lágbègbè Ilé-Ifẹ̀ kọba Adó dìde kó ní lágbègbè Adó kọba Ọ̀wọ̀ dìde kó ní lágbègbè Ọ̀wọ̀ àwọn èèyàn wà lọ́wọ́ àwọn èèyàn wà lóńdó àwọn èèyàn wà ní Èkìtì Kwara àwọn èèyàn wà everywhere bẹ́ẹ̀ táwọn èèyàn wà kàn wá síbí bẹ́ẹ̀ náà wíwá tó ń wá yẹn emotion yẹn lóòótọ́ ẹ̀wọ̀n ọ̀rọ̀ tá à ń tì yẹn sọ lóòótọ́ èèyàn náà ṣayé wà bẹ́ẹ̀ tí jẹ́ gbogbo wa náà à ń rò pé bí ò bá tẹ̀ sí ìjọba ìjọ oníkọ̀ọ̀kan tá lè ṣe Yorùbá ló kọ́kọ́ tán tẹ ló kọ́kọ́ ṣe gbogbo ẹ̀ ńgbà yẹn mo máa ń gbádùn ètò yín a nídìí irú yín màmá a fẹ́ wá ọkùnrin pẹ̀lú yín ká wá obìnrin ká wá ọmọdé ká kẹ́ bá wa wọlé tọ̀ àwọn bàbá yẹn lọ ẹ wo Aláàfin of Ọ̀yọ́ ẹ wo bàbá wa Ilé-Ifẹ̀ gbogbo ilé tó ń fa ìṣòro yẹn kan máa fà ní gbogbo ilé tó ń ṣe ìṣòro yẹn kan máa ṣe ní bẹ́tẹ̀ wo gbà tí bàbá Ládọjà débẹ̀ ọ̀rọ̀ tí mo sọ fún yín báyìí wọ́n ti ń deliberate ẹ̀ ní Ghana mi ò sí Nàìjíríà mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ mi tó wà ní Ghana ló pè mí pé bàbá wo náà ń pè ní ọba Ládọjà pé wọ́n ló dórí oyè kò tí ì lọ ọdún méje ó ṣe kan báyìí àwọn tó ti wá lu ọdún 10 wọ́n kàn ń fún èèyàn joyè káàkiri ìwọ̀n ilé wa la ní láti kọ́kọ́ tò ná tí gbogbo àwọn bàbá dìde ní ó yá ìgbà yẹn ni Sunday lè jáde tí òsìkú tó máa pa ìgbà yẹn làdògán máa jáde tí òsìkú tó máa pa láti ọ̀dọ̀ wọn láti máa gbé dọ́dọ̀ gọ́vnà láti ọ̀dọ̀ gọ́vnà láti máa gbé dọ́dọ̀ president bẹ́ẹ̀ ni gbogbo wọn kàn bílíìfù pé wìkẹ́nù ilẹ̀ Yorùbá yìí màmá a nídìí yìí ju bí a ṣe ń gbé emotion wá bá yìí mo dẹ̀ gbàgbọ́ pé pẹ̀lú alálẹ̀ pẹ̀lú ìmútorúkọ ìmúrí pé ọmọ bíbí Yorùbá ẹ wo gbogbo àwọn tó ń pa wá tó ń ṣe kí irọ́ ni wọ́n fún wọn lówó ni ìlú tí mo wà tí mo ti bá yín sọ̀rọ̀ ìlú Muslim ni níbi tí mo ya wèrèdè mo máa ń ṣọ́ àwọn Nàìjíríà lọ sí múnú mọ́ṣáláṣí ṣé gbàgbé gbàgbé mo máa dé inú mọ́ṣáláṣí bó ṣe ń kírun márààrún tó lójoojúmọ́ kò sí àwọn aráàlú yìí tó ní ẹ̀sìn nínú mọ́ṣáláṣí lẹ́yìn ọjọ́ Friday lè rẹ́yìn Mẹ́kà lẹ́nu wọn gbogbo wájú orí títí wa àwọn ọmọ Nàìjíríà wa gbogbo ẹ̀ ló dúdú irọ́ ẹ̀ náà dẹ̀ ni orí burúkú náà ni bẹ́ẹ̀ ni gbogbo wọn yẹn lọ́yẹ̀ ká pàtì ká ẹ jẹ́ ká gbé wọn tì sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká wá bá ẹ jẹ́ irú Olúmọlẹ̀ fẹ́rẹ́ kó Olúmọlẹ̀ ò tí kú ní bàbá èmi ni ó máa lọ sọ́dọ̀ Aláàfin ọ̀fọ̀ bàbá Ilé-Ifẹ̀ yìí ibẹ̀ lèmi tẹ̀ tí kọ́kọ́ bẹ́ẹ̀ gbé ọ̀rọ̀ pé jọ́dọ̀ nìkan ni wọ́n bá jọ lọ tọ́rọ̀ bá kọ̀rọ̀ màá bá bàbá sọ̀rọ̀ kọ́ńtì gbogbo àwọn bàbá yẹn kan tó yẹ kó ń ṣe wọn ò ṣe é ẹ jẹ́ ká wá àwọn ọba bíi bàbá Ládọjà yẹn ẹ rí i pé ilẹ̀ Yorùbá á tùbà á tùṣẹ́ ẹ wo orúkọ Kwara State tẹ́ sọ yìí òkè wọ́n pààyàn ní Kwara State nìkan lẹ́rù pé kí ni àwọn yẹn tó ń pariwo ní Kwara State tí ò fẹ́ bá Kwara State bàbá wa ẹni sùúrù sà tó yà wọ́n yẹn pọ̀. bàbá tèmi ti wá ní Kwara State à ń jẹ yàrá kò síná kò sọ́nà. bàbá wa ẹni sùúrù because àwọn èèyàn pọ̀ lórí kìíní
ohun táwọn èèyàn sọ nísìnyí pé ẹni ká máa lo emotion bàtà ń sọ̀rọ̀ lóye Sunday Igboho ok tá bá lo emotion sí kí ni solution tá máa lò láàrin 2 minutes kí ni solution. Solution ni pé ẹ jẹ́ ká gbé láti ilé ẹ jẹ́ ká wá àwọn ọba gidi àwọn ọba tó ń fi ìṣẹ̀ǹbáyé jẹ àwọn ọba tó ń fi ìṣẹ̀ǹbáyé sọ. Tá bá dọ́dọ̀ àwọn ọba tá máa fà kalẹ̀ pé ẹni tá a ní tá fẹ́ fà kalẹ̀ ní. Ẹ̀yin ọba o àwa bá yín o solution lẹ̀ Yorùbá o kíní kan o kíní ká ṣe o tá a ní o. Ẹ jẹ́ kí ẹ ṣe mà ṣe rí plan A plan B wa. 2 minutes yín start ní sin sir 2 minutes okay. àti rí ọ̀gá ẹ̀gbọ́n àti rí ẹ̀gbọ́n Sunday Igboho yẹn náà irú yín máa bá sọ̀rọ̀ tá a máa tì síta kó bá wa wá àwọn akọni bíi tiẹ̀ ó máa ń lọ síbì kan ní sáìdì tápà èmi pẹ̀lú ẹ̀ ti jọ pàdé ń bẹ̀ rí ó máa ń lọ síbì kan ní sáìdì ìgboro nínú Ìlọrin èmi pẹ̀lú ẹ̀ ti jọ pàdé ń bẹ̀ rí ó máa ń lọ síbì kan lọ́nà lọ́nà díròkó mo ti gbàgbé gbogbo àwọn yẹn kì í tí ì ṣiṣẹ́ tiwa nìyẹn tí mú ẹ̀gbọ́n yẹn òun ló máa wá àwọn akọni l'Oǹdó òun ló máa wá tèkìtì. Ta ló wá Sunday Igboho jáde? Hello ọba aske bá wa gbóhùn sókè nẹ́tíwọ̀kì wọn ti lọ. àwọn ará Ifẹ̀ ló wá jáde. ọba aske bá wa gbóhùn sókè nẹ́tíwọ̀kì wọn ti lọ. pẹ̀lú ẹjọ́ ọgbọ́n ọmọdé kìíní. ó dà ẹ ṣeun sà ọba aske gbóhùn sókè iṣẹ́ wà á bí àtàlẹ́ ni. I'm dropping you tí mo kó lórí péjì lábá ti pè ọ́ lẹ́ẹ̀mejì tó bá ti sọ̀rọ̀ máa drop ẹ̀ ní. ẹ bá wa mute bàbá wa tó sọ̀rọ̀ tán yẹn. bá wa gbóhùn sókè. kẹ́rin kan tó wà ń bẹ̀ ni pé bàtà bàbá Sàlámì ó lẹ́ni tí ò mọ ọba ló wá ń fọba ṣe é ẹni tí ò mọ Sunday Igboho ló ń sọ kàtà mo sọ́rí o mi ò ní sọ kẹ́rin. ẹ má sọ kọ́tọ̀kọ́tọ̀ o lọ́ ń sọ ọ̀kan tí wọ́n ń sọ yẹn. òun ló ń sọ pé ẹgbẹ́ Sunday ó yẹ kẹ́ máa wo ìfẹ́ ẹni tẹ́ ń sọ̀rọ̀ yìí náà Sunday Igboho tẹ́ pé about more than 100 DSS tako bọ̀dá tẹ́ lọ bá wọn lé tẹ́ lọ kà máa lé tẹ́ ò rí mú ẹ̀wọ̀n á wá lọ síbẹ̀ yẹn volunteer fúnra ẹ̀ nígbà tó lọ sí ẹsẹ̀ gangan kò lọ ẹ̀rọ kó yọ̀bọ̀ síbẹ̀ tí wọ́n yọ̀bọ̀ sí wọ́n yìnbọn sí ó gbàgbọ́ ẹ̀ lọ́wọ́ náà ó ń fọ́ ẹ̀ ó ẹkùn ní kò ń bẹ́ ní mọ́ra dẹ̀ sẹ́pẹ́ tí kìnìún bá máa bẹ tó bá máa lọ tó bá máa hunt kò ń yìnbọn àti ẹranko míì náà òun ní Sunday Igboho ẹni tí ò bá wọn bá ló ń kọ́ bá ti ṣe ẹwọ ọjọ́ kìíní náà ní ọjọ́ kò ní the advice àtọ̀ àwọn ọ̀lẹ́ ló máa fi pé ẹgbẹ́ Sunday Igboho máa lọ pé wọ́n pa kí náà tán náà pa pé ó ṣe é sì ni ẹjọ́ kan ní Tàfádóyè nígbà tó dìde pẹ̀lú ìkéèsì General Adébáyọ̀ military man ó defeat ẹ̀ Tàfádóyè àwọn tó yẹ ká máa celebrate nílẹ̀ Yorùbá nìyẹn. ọ̀rọ̀ ẹgbẹ́jọ ní àkàrà àwọn ọmọdé ó jáde ó fà Tàfádóyè máyà láti bẹ́ẹ̀ ni General Adébáyọ̀ bẹ́ẹ̀ ni military man wọn advice ẹ̀ gbàgbọ́ pé wọ́n máa pa kíní kan ṣe ni àwọn ohun bèrè question lọ́wọ́ ìyànra àwọn máa ń ṣe tiwọn ni torí wọ́n ní garanti lọ́dọ̀ ara wọn ní ìgbà tí Sunday Igboho tó dé bọ́dà kìíní polling government nǹkan àbóyè ìgbà tó débẹ̀ ṣé bó ti kọjá tí ò bá jẹ́ pé ìyàwó ẹ̀ tó múlẹ̀ òun ló jẹ́ kó padà náà wọ́n rí dìmọ́dé lóde they always see kí là ń sọ ẹni tó bá mú wa ló máa fọba ṣe náà. òun ló fara ẹ̀ lọ bá wọn pé ẹ mú mi. ẹ̀dẹ̀ mọ̀ pé tó bá máa ṣe kíní yẹn ó ní àwọn skọ́ọ̀dù tiẹ̀ tó máa lò. Thank you baba. Kíjọ oníkanà ó láwọn ọmọ iṣẹ́ rẹ̀ àgbẹ̀wò àwọn bọ́ọ̀gì ẹ̀ tó bá máa lọ bí Tàfádóyè oníkan náà kọ́ ló jagun bẹ́ẹ̀ náà àwọn ọmọ ọdẹ tó wà lákàrọ̀ gbogbo ló sọ̀pọ̀tì ẹ̀ tọ́jú jagun yẹn òbọ̀tọ̀ ló máa lead ókè náà tó máa wẹ̀ pé tí Sunday Igboho fẹ́ sí náà tó bá wà ní Kwara bẹ̀ yẹn tó bá ń jà ẹ̀ nírí náà ẹ̀ kí àmọ́ gbogbo owó ẹ̀ ṣe ń lọ àbóyè ẹ máa níjọ kíní nígbà tí ọ̀gbẹ́ kan ọmọ Fúlàní kan tó gbẹ́nu lókè tó pé àwọn lọ sí ìlú tèmi ó lọ sí ó ní yunifásitì tó wà nílùú mi làwọn lọ ní Kẹlẹsìn làwọn fẹ́ lọ rí àtàkìsẹ ìrìnlẹ́dẹ̀ mo dẹ̀ pé ọba tó wà ń bẹ̀ ọba Olúkẹlẹ Òfìkẹlẹ mo sọ pé àwọn arábí yẹn wà ó ní kí n fọkàn wà lónìí ó làwọn ti gbọ́ ó làwọn ti múra wọn lẹ̀ tó bá wọlé wọn ní mo bọ́ ṣe máa jáde
ó dà bàbá wa mo fẹ́ sáré bèrè question kan lọ́wọ́ bàbá wa Gbénga wọ́n láwọn bá olóyè Sunday Igboho pàdé ní ibìkan ní Kútọ́nù ibìkan ní Ìlọrin kí ló lọ ń ṣe ń bẹ̀ Mr. Gbénga. ṣé ní bóbẹ̀rà. àwọn bí tó ti pàdé ẹ̀. ẹ̀yin ló máa dárúkọ bí kan bẹ irú bíi tí mo sọ pé mo ti pàdé wọn ní tápà yẹn ẹnìkan ló ń ṣe nǹkan tó fi wá bẹ̀ lọ́jọ́ yẹn. wọ́n ń ṣòde àbí. láti lọ rí lèmi ti lọ sí tápà lọ́jọ́ yẹn. ṣé wọ́n ń ṣòde àbí. ok mo bẹjọ lọ ṣògùn bẹ́ẹ̀ ni mo fẹ́ ní akọni lẹ́yìn náà bóyá kẹdẹ lídìí wa. ẹjọ́ jẹ́ kí n gúnlẹ̀ nígbà káwọn àpá gúnmí wọn àpá tọ́ńpọ́lò wọn àpá sáyidòkúbọ̀ wọn àpá gbogbo àwọn wọ̀nyẹn ó ṣe ajẹ́ Sunday Igboho lè yẹn máa sọ pé ẹgbẹ́ wọn máa pàdé wọn máa jẹ ọmọ àbíṣe yẹn ni ìtí ìdá ń sọ ni kò ń béèrè lọ́wọ́ anybody pé ṣé kò ń lọ síbẹ̀ yẹn náà mọ ibi tó ti wọ ìgbà tó wọ gbogbo lọ ńkọ́. àwọn náà mú advice sí wọn ó kálukú ló advice sí advice wọn náà làwọn náà mú wa. ẹ jọ aníkọ lórí fóònù ẹ bá gbúsókè lórí fóònù màmá wa lórí fóònù. ẹ bá gbúsókè lórí fóònù o. ó dẹ̀ pé nẹ́tíwọ̀kì yóò dá lórí fóònù. ẹ jọ ẹ bá wa mute ẹ tó wà lórí TikTok yẹn kó bá wa mute torí Ọlọ́run. ẹ bá wa gbóhùn sókè bàbá mi. ẹ káalẹ́ máa o. ẹ kú dédé àsìkò. ẹ kú iṣẹ́ takuntakun. ẹ ṣeun. mo kí gbogbo àwọn màmá wa àtàwọn bàbá wa. ẹ bá kí wa ọjọ́ ti lọ o ṣẹ́jú méjì ẹ má kí anybody ẹ fẹ́ tún má tẹ̀yìn kò. ṣe rí nípa ti kí wọ́n gbé táàbò fún èèyàn nílẹ̀ Yorùbá nígbà tí ipa yẹn Fúlàní fẹ́ bàjẹ́ ẹni tó bá gbé táàbò fún Fúlàní ayé á jẹ́wọ́ pé ọmọ àlè ọmọ Yorùbá ni. ẹni bá gbé kíni fún wọn yìí. ẹ ń bá gbétò ààbò ilẹ̀ Yorùbá fún wọn. ètò ààbò òkè security òkè. ètò ààbò ilẹ̀ Yorùbá ọmọ àlè nírú èèyàn bẹ́ẹ̀. nígbà tí èsè di àwọn tí ń pa wá wọn ṣe á tún gbétò ààbò ilẹ̀ wa fún wọn. àwọn bí wọ́n béèrè ní nà wọ́n béèrè wọ́n ní kó gbétò ààbò ilẹ̀ fún Fúlàní àwọn làwọn làwọn. wọ́n ti èrè ní. Ara ni ó san pa gbogbo wọn. Ara ni ó pa wọn. So ìtí mo fẹ́ sọ ni wípé nípa pé tí wọ́n bá gbétò ààbò ilẹ̀ Yorùbá fún bàbá wa ti Sunday Igboho ọlọ́ọ̀bá ń gbọ́ kó sí nǹkan tí ó ṣẹlẹ̀. Nígbà tí èsì ètò ààbò gbogbo Nàìjíríà ṣe gbétò ààbò ilẹ̀ Yorùbá ni. tó jẹ́tò ààbò gbogbo Nàìjíríà ni. Yìí ṣètò ààbò gbogbo Nàìjíríà náà ètò ààbò lẹ́tí ti wá ní kìí ṣe tilẹ̀ Haúsá náà kìí ṣe tilẹ̀ Ìgbò náà. ẹni tí wọ́n gbèrú nǹkan báyẹn fún òun gan náà ó ti mọ irú pákéjì tí ó lò yóò ti mọ àwọn ọ̀nà tí ó tọ̀ tí wọ́n fi máa mọ ibi táwọn alábọ̀dé bá wà. Àwọn tí wọ́n tún máa rán gan lábẹ́lẹ̀ pé ẹ̀tọ́ báyìí ẹ máa wo bíbà yìí ẹ máa wo bíbà yìí láti máa sọ àwọn tó bá jẹ́ bí ọmọ Yorùbá tó já lábọ̀dé ọmọ Yorùbá láàrin wa wọ́n máa wà náà. Ìgbà tí èsè pé níbi tí nǹkan ti dé nílẹ̀ Yorùbá yìí iná lèèyàn á sọ pé èèyàn ó tún lu gàjáre èèyàn tá a mọrú ikú tó pa àwọn bàbá wa wó lọ́wọ́ kankan tí wọ́n fẹ́ gbà wálẹ̀ irú àwọn bàbá Bọ́lá Ìgè yẹn a mọrú ikú tó pa wọ́n náà tá a mọ̀ pọ̀ lọ́wọ́ ọmọ Yorùbá nínú. Gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ tí ọ̀tá bàbá ju Sunday Igboho ó gbọ́dọ̀ lọ́wọ́ ọmọ Yorùbá nú.
láìṣe wípé wọ́n gbé ètò ààbò ilẹ̀ Yorùbá fún bàbá Chief Sunday Igboho kò sí bí ẹ̀kan ti Yorùbá lọ kọ sẹ́ni tí a lè gbé ètò ààbò ilẹ̀ Yorùbá fún tíran Yorùbá ò ní lọ síwájú táàrí ètò ààbò tó péye. So lọ́wọ́ kan Sunday Igboho lẹ́yìn support kan gbé ètò ààbò ilẹ̀ Yorùbá fún. Bàbá Chief Sunday Igboho ni kí wọ́n gbé fún. Sáà nìkan ni wọ́n fẹ́ ṣe ni kì í sáwọn nìkan ni wọ́n fẹ́ ṣe àwọn èèyàn pọ̀ káàkiri ilẹ̀ Yorùbá kí wọ́n lè ṣe. Irú àwa táwa ń sọ̀rọ̀ yìí gan-an àwa náà láwọn èèyàn tá a lè kó kalẹ̀. Ẹnìkan kọ sí comment section ó ní Sunday Igboho nìkan ló lè pè fún security ilẹ̀ Yorùbá táwọn èèyàn máa jáde. Ó ní ìgbà Sunday Igboho láwọn èèyàn ò ní jáde. Iná nìkan tẹ́mi náà ń sọ̀nà. Okay. Ẹni tó lè pè fún ètò ààbò ilẹ̀ Yorùbá nìyẹn táwọn èèyàn jáde. Ẹgbẹ́ èèyàn ṣe support. Àwọn ojú àtàjẹ ilẹ̀ Yorùbá ló máa support ẹ̀. Ojú àtàwọn àjẹ́ tó wà nílẹ̀ Yorùbá gbogbo ló wà lẹ́yìn Sunday Igboho. So kí wọ́n tó gbé ìgbésẹ̀ yẹn lóòótọ́ àwọn bàbá wa ti kọ́kọ́ sọ síwájú náà kí wọ́n lọ bá wa rí àwọn ọba tí wọ́n bá jẹ́ àwọn olórí ọba gidi àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá kí wọ́n lọ mọ bí wọ́n ṣe bá wọn ṣèpàdé lábẹ́lẹ̀. Ìtọ́ bá mú àwọn ọba nílẹ̀ Yorùbá tí wọ́n bá fi tọwọ́ bọ̀wé kí wọ́n lọ bá wa gbàṣẹ látọ̀dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu tí bàbá Bọ́lá Ahmed Tinubu náà sì tọwọ́ bọ̀wé kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá náà tọwọ́ bọ̀wé kò sí ẹ̀ka mọ́ àbùṣe ti bùṣe kí etí ṣe ìtòṣe pé ìtí etí ṣe tó ṣe wípé tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá kó lórí ìjọba tán Fúlàní kò tó wá dórí oyè yóò tó wá sọ pé òun ọ̀dà gbogbo ẹ̀rú. So gbogbo àwọn kinní yẹn àfẹ́kọ́ ṣẹlẹ̀. Ìtọ́tọ́ ni wípé tá a bá ń fẹ́ lọ síwájú ní orí ilẹ̀ wa ní ilẹ̀ Yorùbá ọmọ onílùú lọ́gbọ́dọ̀ máa dáàbò bo ara rẹ̀. Kò yẹ kó sí àjòjì láàrin àwọn tí wọ́n máa dáàbò bo ọmọ onílùú. Ibi tájòjì bá ti ń dáàbò bo ọmọ onílùú kò lè ṣètò ààbò tó péye níbẹ̀. Ká tó wá ń bèèlè wípé àwọn tí ń ṣe ikú pa wá tí wọ́n fẹ́ pa ìran wa tí wọ́n fẹ́ gbalẹ̀ wa wọ́n tún wá dá wọn pọ̀ máwọn tí wọ́n tún sa aláàbò lé wa lérí. Ìdí tí Nàìjíríà ò fi lè ṣiṣẹ́ nìyẹn. Torí pé àwọn tí wọ́n pa wá yìí tí wọ́n fẹ́ pa ìran wa tí wọ́n fẹ́ gbalẹ̀ wa àwọn gangan ni wọ́n pọ̀ nínú àwọn elétò ààbò tí ń sáàtì tí wọ́n pè ní àmì tí wọ́n pè lọ́lọ́pàá. Ẹ ṣeun sà ẹ ṣeun gan-an. Ẹ rà mà mọ́ mi ẹ máa bẹ́ẹ̀ tó lọ. Adúpẹ́ lọ́wọ́ yín à ń bàbọ̀. Àwọn Fúlàní ní tọ́pìkì àṣẹlẹ̀ ènìyàn tẹ́ bá ti ìwé lọ́wọ́ láti bẹ̀rẹ̀. Àwọn Fúlàní sọ wípé àwọn kan gbé ètò ààbò ilẹ̀ Yorùbá fún àwọn. Olóyè Sunday Igboho ní kan gbé ètò ààbò ilẹ̀ Yorùbá fún òun kóun ṣe security ilẹ̀ Yorùbá. Àwọn Fúlàní náà lè sọ pé àwọn Fúlàní ṣẹ́gi kí Fúlàní ti bọ́ tà ń sọ pé àwọn ní kan gbé ètò ààbò ilẹ̀ Yorùbá fún. So ìtẹ́bá wò níbẹ̀. Agbáláyà dẹ̀ sọ ní comment section ó ní kí ni Sunday Igboho mọ̀ nípa security. Agbáláyà wọ́n ní kó send request ká gbé ẹ wá sókè. Ẹ bá gbó sókè lórí fóònù 2 minutes kò lè lé o 2 minutes lórí fóònù 2 minutes. Ayé yín á dá Ọlọ́run wà pẹ̀lú yín. Ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ yìí? Inú mi dùn fún tọ́pìkì yẹn tó pé kí ni Sunday. Ṣé ẹ ráwa ọmọ Yorùbá ààyè appreciate yàn? Nígbà tí Buhari wà ń bẹ̀, àwọn mélòó ló jáde? Ṣé ẹni tó bá gbé security fún Sunday Yorùbá secure nìyẹn o. Kò sí doubt níbẹ̀. Òun ló yẹ láti gba security yẹn fún ilẹ̀ Yorùbá. Inú mi dẹ̀ dùn step tó ń gbé pẹ̀lú Tinubu àti Olúbàdàn. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ó ti sọ pé ilẹ̀ Yorùbá ni kí là tún wá kiri. Ó dẹ̀ ní àwọn ọmọ ogun ó ní gbogbo ẹ̀ wá wíwọ́rì. Ẹ̀rẹ́ ò sọ̀rọ̀ dìbẹ́tì. We don't need to debate on this issue. Ẹni tí nǹkan tó sí òun là ń fi fún. It proved itself to all the Yorubas. What else do we want? Kí là ń wá kiri? Kí là sọ mi ká ń wá kiri? Ẹ jẹ́ ká ṣùgbọ́n ká tẹ̀lé bọ̀bọ̀ yẹn kó bá wa gba Yorùbá lẹ̀. Ó ti sọ pé wọ́n á flush wọn out.
And I believe him. He will do it. Why we worry? Kí là ń dìde kìdè lórí? Ká pé àwọn ọba wọ̀nyẹn